Hi everyone, welcome to my channel. Ẹ jẹ́ kí n mú odù kan à ń pè ní odùfà ogbè lọ́wọ́ ọ̀tún ògúndá lọ́wọ́ òsì ogbè yọnú. Ifá níbínú ò ṣe nǹkan kan fún ni, ó ní sùúrù ní bàbá wa, àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Adíbá fún iná lòun ó joyè àmọ́roro, adíbá fún oòrùn òun lòun ó joyè àmọ́roro, adíbá fún òṣùpá rògòdò tó lòun ó joyè àmọ́roro. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta gẹ́gẹ́ bí Ifá ṣe júwe ọmọ bàbá kan náà ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Bàbá wọn wá fọjọ́ ṣàìsí, wọn bá ní ọ̀dà bò làwọn fẹ́ ṣe o, wọn bá ní pé tó bá bẹ̀bẹ̀ ní bá sì sọjọ́ ṣàìsí ọmọ náà lògùn tí wọ́n bẹ̀ máa mú léèdú oyè. Wọn bá mú iná, ìwọ náà o oyè bàbá rẹ̀ kàn o, ó ní kò lè, ó ti ṣeéṣe náà nù. Gẹ́gẹ́ bí wípé àìní sùúrù, àìrẹ́ni tọ́sọ́nà nígbà tí ò tọ́ aláwo lọ tí ò ṣe nǹkan kan. Ibi wọn ti bẹ̀rẹ̀ sí ní sọ pé káwọn jáwé oyè bí wọ́n ẹmọ̀ tó wá sì ń so oyè kò sí bọ́n máa ṣe pé wọ́n fẹ́ sọ̀rọ̀ fún yàn tí ò ní fọ́kàn lórí tí wọn ò ní fẹ́ mọ control rẹ̀. Wọ́n wà pé òun bóun ṣe wá tó yìí ìwọ wà mọ fọ́kàn lórí anyhow bó ṣe change ẹ̀ fún àwọn tí wọ́n ń sọ̀rọ̀ fún nìyẹn. Bí náà ṣe bẹ̀rẹ̀ sí jónù, ìbínú tí náà fi jó lọ́nà wá fi wá oòrùn wọ́n wá fi lọ rèé mú òjò. Ọwọ́ àtàláwo lọ bóun lòun ó ṣe ṣẹ́gun iná. Wọ́n ní wọ́n ránṣẹ́ sí èjì tọ́rọ̀ báyìí lọ pàrọ̀ iná. Ọlọ́wà di pé wọ́n bá tún lọ mú oòrùn. Ìwọ lóye bàbá rẹ̀ kàn o, wọ́n ló ti dá ó ti ṣeéṣe náà nù. Kò béèrè ọ̀nà bó ṣe fẹ́ tọ̀ ó ló ti yá. Wọ́n dájọ́ oyè, nígbà wọ́n dájọ́ orò wọ́n jáwé lò náà lórí wọ́n ń sọ̀rọ̀ fún wọ́n ń kọ̀ǹtró rẹ̀ ó ló ti pọ̀jù fóun. Bóòrùn ṣe bẹ̀rẹ̀ sí múnú lọ́wọ́ di pọ́nkálukú bá ń sáré wọlé kò lè sùn mọ́. Wọ́n tó ní àwọn náà tó tọ́ láwo lọ kó làwọn ò ṣẹ́gun àwọn ní kán ránṣẹ́ sí èjì tán ránṣẹ́ sí ọlọ́pọ̀rọ̀ oòrùn. Òṣùpá rògòdò wá jọmọ kẹ́yìn wọn léńje ó ní ọwọ́ àtọ́ aláwo lọ pé oyè tí wọ́n mú àwọn ẹ̀gbọ́n òun sí yìí tí wọ́n sì ń ṣe tí wọ́n dáwọ́lé tí wọ́n kù yìí ọ̀nà wo lòun ò gbé gbà. Wọ́n ní kí Òṣùpá rògòdò wọ́n ní kó rúbọ o, wọ́n ní kó sì lọ rè máa ṣe sùúrù kó mọ wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítójú rẹ̀ bá ń rí tó dàbí ẹ̀gbin kọ́mọ kọ́ o. Lọ́ba di wípé bí ó ṣe rúbọ táwọn àwo yàn fún níjọ́ tó jíjọ́ tí wọ́n mọ wọlé dú oyè bí wọ́n ṣe ń ṣe gbogbo rò bí wọ́n bá ti darí ẹ̀sìn yóò pò ti dà yóò ṣe ọba di pé bí wọ́n ṣe ní ọ̀tọ̀ kò bínú ọba di pé wá dẹni tó wá joyè. Ló fi jẹ́ pé àsìkò Òṣùpá ìlọ́rọ̀ gbogbo àwọn èèyàn lọ́rùn ló yẹ pé tóṣùpá bá ti jáde ń sìn lẹ́ máa ráwọn èèyàn tí wọ́n jáde tí wọ́n pẹ́pẹ́ tí wọ́n mọ sọ̀tàn oríṣiríṣi nǹkan wọ́n mọ ṣe tí wọ́n mọ tẹ́ wọn lọ́rùn àwọn ọmọdé ọ̀bọ̀ ọ̀tà wọ́n mọ ṣeré. Lásìkò Òṣùpá ọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn kò sí pé nǹkan wọn ń bàjẹ́ kò sí pé nǹkan ń dàrú fún wọn. Tí Ifá fi yé wa ń bẹ̀ yẹn ni wípé kéèyàn ò tó lè débi tó dáa yóò gba ìtẹríba yóò gba ìwà pẹ̀lẹ́ yóò gba àmúmọ́ra yóò gba sùúrù lọ́pọ̀lọpọ̀ kéèyàn ò lè bá bẹ́sẹ̀ járí. Ọ̀tàn ìjọ níjọ ayọ̀ níyàwó àwa ó yin Ifá ó ní ìbínú ò ṣe nǹkan kan fún ni sùúrù ní bàbá wa àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Àwọn ló dé wá fún náà tó lóun ó joyè àmọ́roro, àwọn ló dé wá fún oòrùn ó lóun ó joyè àmọ́roro, àwọn ló dé wá fún Òṣùpá rògòdò tó lóun ó joyè àmọ́roro. Ó ní náà bó ṣe dára tó aṣọ oníwàánú amóṣùpá joyè àmọ́roro. Oòrùn bó ṣe dára tó aṣọ oníwàánú amóṣùpá joyè àmọ́roro. Lọ́ba di pé bóṣùpá ṣe joyè àmọ́roro nù. Ifá ń kọ́ bá bẹ̀ yẹn ó ní ká máa ní sùúrù